our nation have accumulated marabouts and other people whose objective is to use so-called spiritual power to cause us Yoruba people to fight among ourselves, youths against their elders, important citizens against important citizens, obas against obas, religious leaders against religious leaders, religious groups against religious groups, and so on. And that the objective is that while we are busy with such fighting among ourselves and saying evil things about one another and propagating lies against one another, the enemy will have a better chance of overrunning our land and subduing and subjugating our people. Therefore, I beg of you, let none of us fight. If you are in the habit of going around saying dirty things, untrue things about your brother, I beg of you, stop it now. This is the time when we must all join hands together to fight our enemy. We are a very powerful nation. We are a great nation. But the great nations can make the mistake of not taking the danger before them seriously, of engaging in petty little squabbling among themselves, and therefore find themselves being subdued by a weaker and less capable nation. Do not let that happen to the Yoruba nation. We are a great nation. We are a nation that has been number one in the building of civilization on this continent. Let us prepare ourselves and be ready to fight now to defend our nation in any way that we know we can do, and we have the capabilities aplenty. Let us use the capabilities now to resist the invaders of our land and to get ourselves into the position that we can move away and create a country of our own in which we can continue our accustomed struggle for civilization. I thank you all. These are difficult times. Difficult times produce the right type of men. You who are standing up to defend the Yoruba nation are the right type of men. I wish you luck and I wish you victory. I wish our nation victory. Thank you all.
bàbá ká tún padà sáyé tó yẹ ọmọ Odùduwà o ká tún lè rówó náà kí iṣẹ́ pọ̀ lóde ká yéye o ká má má dínkù ó dọwọ́ rẹ o Àjàgùnmálẹ̀ ìwọ lolúwo àwa o. Aṣọ bí ẹni sẹ́kẹ̀ ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń ṣòwò ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń ṣòlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tí ń bù yẹyẹ lójú omi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìpà pàṣí ìpà nílé ìpà lóko ìpà ní bàbá ìlérí ọjà ìpà ní mẹ́kún wọlé rẹ mọ́. àgbàsàlẹ̀ lónìí họ́wùhọ́wù ìgbéga àṣà orin lọ́lọ́kọ̀ òjọ̀kan. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yẹ, iṣẹ́ Olúwa ju bàbá lọ. Ìròyìn àsìkò àti
àti ètò àgbọ̀ fi kọ́gbọ́n. Yorùbá Nation Radio TV lónìí yẹn ẹ máa gbọ́. màmá adé o ẹ wá làrọ̀ yíyé wa o ẹ̀yin ìyá adé o ẹ wá làrọ̀ yíyé wa o wọn lọ́gbọ́n lọ́gbọ́n o ní ìjà pàgbà níwèrè o ṣe bọ́gbọ́n lọ́gbọ́n ìyẹn ní ìjà pàgbà níwèrè o wọn lẹ́ni tó bá béèrè ọ̀nà ìyẹn kì í ṣìnà o ẹni tó bá béèrè ọ̀nà àwọn yẹn kì í sọnù láéláé màmá adé o ẹ wá làrọ̀ yíyé wa o ẹ̀yin ìyá adé o ẹ wá làrọ̀ yíyé wa o. ayé yín adùn yóò láyọ̀ ìlú yín àtòrò yóò ládùn o ayé yín adùn yóò láyọ̀ ìlú yín àtòrò yóò ládùn o. I know what we've been through. It is time to seek a better way. We the people who live in high places. Hungry leaders are stealing from the poor. My people today suffer. In silence, they will never talk until it's too late for them. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Jẹ̀rá òrílégbé àwọn alápapín ọ̀rọ̀ náà gbà apọ̀mọlẹ́kùn òrí mú mi o. Àní ìjẹ̀bújú jẹ̀rá òrílégbé àwọn alápapín ọ̀rọ̀ náà gbà apọ̀mọlẹ́kùn òrí mú mi o. Òmìnira wa ń bọ̀ 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 o. Òmìnira yé o. màmá adé o ẹ wá làrọ̀ yíyé wa o ẹ̀yin ìyá adé o ẹ wá làrọ̀ yíyé wa o wọn lọ́gbọ́n lọ́gbọ́n o yẹn ní ìjà pàgbà níwèrè o ṣe bọ́gbọ́n lọ́gbọ́n ìyẹn ní ìjà pàgbà níwèrè o wọn lẹ́ni tó bá béèrè ọ̀nà àwọn yẹn kì í ṣìnà o ẹni tó bá béèrè ọ̀nà ìyẹn kì í sọnù láéláé màmá adé o ẹ wá làrọ̀ yíyé wa o ẹ̀yin ìyá adé o ẹ wá làrọ̀ yíyé wa o. ayé yín adùn yóò láyọ̀ ìlú yín àtòrò yóò ládùn o ayé yín adùn yóò láyọ̀ ìlú yín àtòrò yóò ládùn o. I know what we've been through. It is time to seek a better way. We the people who live in high places. Hungry leaders are stealing from the poor. My people today suffer. In silence, they will never talk until it's too late for them. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Jẹ̀kújẹ̀rá òrílégbé àwọn alápapín ọ̀rọ̀ náà gbà apọ̀mọlẹ́kùn òrí mú mi o. Àní jẹ̀kújẹ̀rá òrílégbé àwọn alápapín ọ̀rọ̀ náà gbà apọ̀mọlẹ́kùn òrí mú mi o. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira wa ń bọ̀. Òmìnira yé o.
ẹ ṣé o tẹ́ lànà yé wa o ẹ̀yin ìyá ẹ ṣé o tẹ́ lànà yé wa o màmí màmá ẹ ṣé o tẹ́ lànà yé wa o ẹ̀yin ìyá ẹ ṣé o tẹ́ lànà yé wa o jẹ̀gúdújẹrá òrílẹ̀ gbé àwọn alápàpẹ́ òrọ́nà àpọ̀mọ̀lẹ́kùn òrínú mi o àbí jẹ̀gúdújẹrá òrílẹ̀ gbé àwọn alápàpẹ́ òrọ́nà àpọ̀mọ̀lẹ́kùn òrínú mi o ẹ̀yin màmá ẹ ṣé o tẹ́ lànà yé wa o ẹ̀yin ìyá ẹ ṣé o tẹ́ lànà yé wa o jẹ̀gúdújẹrá òrílẹ̀ gbé àwọn alápàpẹ́ òrọ́nà. Ifá mo pè ọ́, Ifá o, Ifá mo pè ọ́, èjì ó pè bàbá Ifá o, Ifá mo pè ọ́, Ifá o, Ifá mo pè ọ́, èjì ó pè bàbá Ifá o, Ifá mo pè ọ́, ìgbègbè o, ọlọ́jà èkúrú. Ìgbègbè o, ọlọ́jà èkúrú. Ọ̀rọ̀ tí mo sọ àsọgbé. Omi wọ́n yanrìn tẹ́rẹ̀rẹ̀. Omi wọ́n yanrìn tẹ́rẹ̀rẹ̀. Ìgbègbè o, ewúko. Èjì ó gbé bàbá Ifá o. Ọ̀pẹ̀lẹ̀ o, ìrà padà o. Èkúrò fọ́rẹ́. Èkúrò fọ́rẹ́. Èjì ó gbé bàbá Ifá o. Ifáyè. Oyè. Ifá ní kí ló ṣe yín ò tí ẹ̀ kó piri kó tó. Oyè. Ifá ní kí ló ṣe yín ò tí ẹ̀ kó piri kó tó. Oyè. Ọ̀rúnmìlà ní kí ló ṣe yín ò tí ẹ̀ kó piri kó tó. Oyè. Wọ́n ní ète Ifá ni wọ́n pàjọ tán ń jọ̀dá. Oyè. Èrò Ọ̀rúnmìlà ni wọ́n ń jìjọ rò. Oyè. Ifá ni bó bá ṣe pé òun mọ̀ ni. Oyè. Ó ní ewé pàtọ́mọ́ ni ó pa wọ́n lẹ́nu mọ́. Oyè. Ewé máa dán wò kò ní jẹ́ wọ́n lè dán wò. Oyè. Ó ní ewé ìṣin ló ṣe nu wọn ṣuin. Oyè. Bójọ́ gẹ́dẹ̀ bá kọ́ ò inú ẹ̀ á dẹ̀. Oyè. Fáyé. Oyè. Eléni ní ayé, eléni ní ọ̀run o. Bàbá bá dáadáa. Bàbá bá dáadáa. Eléni ní ayé, eléni ní ọ̀run o. Tó sì ń tí mo rà lọ́wọ́ yín o. Àrẹ̀kẹ́ lọ́wọ́ yín o. Mira lọ́wọ́ yín o. Lọ́wọ́ yín o. Lọ́wọ́ yín o. Lọ́wọ́ yín o.
country, we need to know the type of country we have. Every country has its own fundamental structure. The country that we have, Nigeria, is not a nation. It's a country of many nations. There are more than 300 of such nations. The important thing for us is to find a structure that will be enshrined in our constitution that would make it possible for all our nations to live harmoniously together in the same country. That would confer stability on that country, and that will provide for a productive society, so that we will not all be descending into poverty as we have been doing steadily for decades, in spite of all the oil money. So we need a very radical change in the constitution that we have now, in the structure of our country. That's what we mean when we say restructure. You cannot have many nations in one country and have a central government ruling all of them. What you will have is what we are having now. One, disunity, instability, conflict, poverty, increasing poverty all the time. People say, oh, we can we can deal with corruption. You cannot deal with corruption as we are now. It's not possible. The reason is that all the resources that are gathered in the center create a panacea for corruption.
message because I need to talk to you. I need to talk to the patriots about certain situations that we must now try to avoid. In recent days, there have been talk repeatedly about some of our young people using, especially in the diaspora, using the present situation to raise money for themselves in the name of raising money for the struggle or for an organization or for a leader. And that is already generating a great deal of anger and quarrel among many of our people. I want to urge those who might be engaged in that type of practice to stop it now, because it is hurting the Yoruba struggle and it is hurting the Yoruba nation. I beg of you, if you are in that type of game, please stop it now. The second thing is, I need to warn very, very seriously that we must avoid quarrels and fights and evil talk among us now. In my kind of position, I get information from all sorts of sources, and I must not disregard any information. This last Saturday, I received a visitor from a distant part of Nigeria, people who said they came from the farthest ends of the Nigerian north. But they were not Hausa or Fulani. They belonged to a small indigenous ethnic group. And they said they had been sent to come and visit me, first in order to thank the Yoruba people for the kind of thing that they have been doing about self-determination in recent times. They said they recognize, their people recognize that we are struggling not only for ourselves, we are struggling for all indigenous peoples of Nigeria. But they said that the more important part of their message is that they have been asked to go and beg us, Yoruba people, not to fight among ourselves. Because, they said, the enemies of our nation have accumulated Arabs and other people whose objective is to use so-called spiritual power to cause us Yoruba people to fight among ourselves. Youths against their elders, important citizens against important citizens, Obas against Obas, religious leaders against religious leaders, religious groups against religious groups, and so on. And that the objective is that while we are busy with fighting among ourselves and saying evil things about one another and propagating lies against one another, the enemy will have a better chance of overrunning our land and subjugating our people. Therefore, I beg of you, let none of us fight. If you are in the habit of going around saying dirty things, untrue things about your brother, I beg of you, stop it now. This is a time when we must all join hands together to fight our enemy. We are a very powerful nation. We are a great nation. But the great nations can make the mistake of not taking the danger before them seriously, of engaging in petty little squabbling among themselves, and therefore find themselves being subdued by a weaker and less capable nation. Do not let that happen to the Yoruba nation. We are a great nation. We are a nation that has been number one in the building of civilization on this continent. Let us prepare ourselves and be ready to fight now to defend our nation in any way that we know we can do, and we have the capability
now to resist the invaders of our land, and to get ourselves into the position that we can move away and create a country of our own in which we can continue our accustomed struggle for civilization. I thank you all. These are difficult times. Difficult times produce the right type of men. You who are standing up to defend the Yoruba nation are the right type of men. I wish you luck and I wish you victory. I wish our nation victory. Thank you all. Gbogbo ẹni tó ní ẹ̀rọ ibi tí gbogbo etí tó ń gbọ́ mi àtẹ̀mí náà
àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Àní tọdún 2017 yìí tún wá lè dúró. Àní òun kan ní mo gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi. Bàbá mi ọ̀rọ̀ wípé kí n sọ ìrírí mi kalẹ̀ lórí àwọn àṣírí tó ń ti fi hàn mí lórí ọ̀rọ̀ Nàìjíríà. Bàbá mi sọ wípé kí n sọ àwọn àṣírí yìí fún àwọn orílẹ̀-èdè yìí. Àní ká lè bá àwọn olóta dọ̀rùn lásì tá a bá fógun nílẹ̀ yìí. Ẹ̀gbọ́n náà gbogbo àwọn olóṣèlú wa tí wọ́n ń ṣìwàwò tí wọ́n bá ti dẹ́kun àṣẹ kì í máa ṣẹjọ́ wọn. Ìwé kíká tó ń fò ló bàlẹ̀ wọn lórí tí wọ́n fi gbàgbé gbogbo àwọn àdéhùn àti ìlérí tí wọ́n ṣe fáráàlú. Àṣírí ìjìnlẹ̀ ni ó gbogbo rẹ̀ ni wọ́n tú àní gbogbo rẹ̀ ni wọ́n tú fáráyé. Okùnfà ìṣubú ogun Biafra lọ́dún 1967 táwọn ìran Ìgbò fi ka ìran Yorùbá kún ìkà tí wọn ò sì fẹ́ gbọ́ orúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sétí. Gbogbo rẹ̀ ní bàbá mi ọ̀rọ̀ ti fàṣírí rẹ̀ yé mi o. Ẹ wò ó nínú ọkọ̀ ìwádìí tí mo lọ gbogbo ẹ̀ pátápátá wọn bàbá mi ọ̀rọ̀ ló ti tú àṣírí fún mi o tí mo ti ṣe tán láti sọ fún àwọn ènìyàn lórílẹ̀‐èdè yìí. Àní a ò fọ́gun bẹ́ẹ̀ sì ni a ò fọ́tẹ̀. Àṣírí ohun tó gbé orílẹ̀‐èdè Nàìjíríà ṣubú àti ọ̀nà àbáyọ gbogbo rẹ̀ pátápátá là ń báṣọ lára rẹ̀ láìpẹ́. Ẹ̀yẹ́ sá farabalẹ̀ kẹ́ ẹ máa bá mi bọ̀ nínú àwọn àṣírí ìjìnlẹ̀ mi. Ọmọ òròsì nínú ẹni tí ń ba nǹkan jẹ́ o. Ọ̀rọ̀ àtúnṣe ó mọ̀ lórí rẹ́mi láti wá jẹ́ láyé. Tẹ́ ẹ bá wo gbogbo àwọn iṣẹ́ tí mo ti ṣe, eré sinimá, iṣẹ́ ọ̀rọ̀ lórí ayélujára, orí rédíò àtòrí tẹlifíṣàn, ẹ rí wípé ìsọjí àlàáfíà láyé gbọ́kìkì kiri káàkiri o. Ìran Yorùbá lákọ́kọ́ rán mi léṣẹ́ òmìnira sí. Wọn ò kúkú mọ̀ pé bàbá mi ọ̀rọ̀ sọ wípé kí n fẹsẹ̀ kan yà lórílẹ̀-èdè Nàìjíríà láti jíṣẹ́ òmìnira fún orílẹ̀-èdè yìí. Èyí tẹ́ ò sì ní àǹfààní sí àwọn iṣẹ́ tí ọmọ ọ̀rọ̀ ti ṣe. Ẹ wò ó ìwé Èsíkẹ́lì orí 3 ẹsẹ̀ 1 dé 5 àti Àìsáyà orí 51 ẹsẹ̀ 1 àti 2 òní kẹta. Bẹ́ẹ̀ bá kà ẹ rí iṣẹ́ torí náà yẹ gbókìkí láti wá jẹ láyé. Yorùbá bọ̀ wọ́n ní báwọn ní Yorùbá bá tàn wọ́n ní yóò bá àròbá o. Àròbá báyìí òun sì bá bá àtàn. Ó yá ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti 1914 tí wọ́n ṣẹ̀dá orílẹ̀-èdè Nàìjíríà nínú gbogbo orílẹ̀-èdè tó wà nílẹ̀ Áfíríkà. Orílẹ̀-èdè Nàìjíríà ló tóbi jùlọ o. Kó tó di ọdún 1914 tí wọ́n ṣe ìdásílẹ̀ Nàìjíríà. Àwọn ẹ̀yà 3 gbòógì ló wà ní agbègbè tá à ń sọ yìí tí olúkúlùkù wọn àní tí olúkúlùkù wọn sì ń ṣèjọba ara wọn. Eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èyí náà fọ̀n bí èèyàn. Ṣùgbọ́n gbà ó yá àwọn òyìnbó bèrè kọ́ wọ́n balẹ̀ bàgẹ́ sí apá ọ̀dọ̀ wa ní ààyè láti wá máa ṣèjọba lé wa lórí àti láti máa kó wa lérè lọ. Nítorí pé orílẹ̀-èdè yìí gan-an òun ní ilé tó sọ fún àrà tó fọyín èyí tá a ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìwé mímọ́. Bẹ́ẹ̀ ni apá ọ̀dọ̀ wa níbí gan-an làbá máa pè nílẹ̀ Kẹ́nánì. Ẹ wo àṣírí ìjìnlẹ̀ ní àmọ́ túnú ni tó bá di lọ́jọ́ iwájú. Kábíyèsí Ọlọ́run Olódùmarè ọba tó ń ṣe gbogbo bó ti wù ú. Òyìnbó obìnrin ti kọ́ ọmọ ti rí àwọn nǹkan àlùmọ́ọ́nì tí kò sí lọ́dọ̀ tí wọ́n lábọ́ ọ̀dọ̀ wa ní ààyè. Ọ̀nà kan tí wọ́n sì lè gbà láti jà wá lọ́lẹ̀ òun ni kí wọ́n so gbogbo wa papọ̀ kí wọ́n aṣọ wá di ẹyọ kan ṣoṣo. Ẹ̀sìn má gbàgbé wípé àlùwàlá ológbò obìnrin ti kọ́ láti kẹ́ran tí a jẹ ní òyìnbó alágbára kan tí orúkọ rẹ̀ jẹ́ Frederick Lugard. Òun ló gbé ìgbésẹ̀ yìí o àní láti so gbọ́ àwọn ẹ̀yà yìí papọ̀ kó sì sọ wọn di ẹyọ kan. Lugard kì gbàgbé wípé ohun tá à ń pè ní orílẹ̀-èdè ó ní ẹ̀yà kan, èdè kan, àṣà kan àti ìlépa kan náà. Àwọn ẹ̀yà wọ̀nyí yarí wípé àwọn ọ̀pápọ̀ wípé àwọn kì í ṣe ọ̀kan ṣoṣo. Èdè àti àṣà àwọn yàtọ̀ síra, ojú àwọn yàtọ̀, àwọ̀ ara àwọn nìkan ló papọ̀. Bẹ́ẹ̀ bá sì wò dáadáa ojú ọ̀ya ọmọ ti pààlà láàrin àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta gbòógì yìí tó wà nílẹ̀ tá à ń sọ yìí. Lugard ló gbogbo agbára lé wọn lórí o. Ó sì ṣe ìgbéyàwó tipátìkúùkù fún àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ yìí. Ọ̀dọ́bìnrin kan torúkọ rẹ̀ jẹ́ Flora Shaw tó padà dé ìyàwó Frederick Lugard. Òun ló dábàá wípé kí wọ́n sọ orúkọ orílẹ̀-èdè àwọn ẹ̀yà táwọn sọ papọ̀ yìí kí wọ́n sọ orúkọ orílẹ̀-èdè náà ní Nàìjíríà nínú ìwé àgbélẹ̀kọ rẹ̀ kan tó pàkórí rẹ̀ ní The Times
29/03/1957 wọ́n ní gbogbo àwọn aṣojú ẹ̀yà kọ̀ọ̀kan jíròrò lórí àbá òmìnira yìí. Àwọn kan gba àbá náà wọlé o, àwọn kan kọ̀. Àwọn ẹ̀yà Haúsá àwọn mọ̀ sọ wípé kò tí ì tásìkò fáwọn láti gbòmìnira o. Wọ́n wípé àwọn ò ṣe dá o. Wọ́n sọ pé báwo làwọn ṣe máa ṣàkóso àwọn èèyàn bíi mílíọ̀nù 22 tó wà ní ẹkùn àwọn nígbà tó jẹ́ wípé èèyàn péréte lílọ sí ilé ìwé yunifásitì láàrin àwọn. Kódà àwọn tó ní ìwé ẹ̀rí girama lọ́wọ́ láàrin àwọn ẹ̀yà Haúsá lásìkò tá à ń sọ yìí gbogbo wọn ò mọ̀ jẹ́gbẹ̀rún 2 lọ. Ọ̀gbẹ́ni Jájá Wájúkú, ọ̀gbẹ́ni tí mò ń sọ yìí ọmọ bá olóyè Akíntọ́lá sọ̀rọ̀ wípé kò jẹ́ káwọn ò sún àsìkò òmìnira yìí sí ọdún 1959. Akíntọ́lá gbà sí Jájá lẹ́nu o nítorí ọ̀rọ̀ wọn jí ara wọn. Wọ́n sún gbígba òmìnira Nàìjíríà sí ọdún 1959. Síbẹ̀síbẹ̀ àwọn Haúsá láwọn ò tí ì ṣetán o. Ṣé ẹ wá rí ibi tí wàhálà tó ti bẹ̀rẹ̀ sí ní kànlẹ̀kùn láàrin ọdún 1957 sí ọdún 1958. Ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹ̀ láàrin àwọn alágbára Àkàndá, Àpèsìn àtòrìṣà méjì kan nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ òmìnira Nàìjíríà. Àsìkò yẹn ní Nàìjíríà ti ṣubú kó tó di ọdún 1960 tó gbòmìnira. Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láàrin Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Apostle Joseph Ayọ̀délé Babalọ́lá. Nínú ìwádìí mi mo gbọ́ wípé Babalọ́lá bi Awólọ́wọ̀ wípé òmìnira tẹ́ ẹ fẹ́ gbà yìí òmìnira tẹ́ ń jà fún yìí àsìkò orí ọmọ tí ì tó ẹ lọ ní sùúrù díẹ̀ o, ẹ ní sùúrù díẹ̀ sí kí òmìnira yìí ó ní mú bá padà dómìnira àní fún yín lọ́jọ́ iwájú. Ayọ̀délé Babalọ́lá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì tó ti rí ọjọ́ iwájú. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà fèsì gẹ́gẹ́ bí alágbára àti ajàfọ́tọ̀ ọmọ ènìyàn tó fẹ́ ìtúsílẹ̀ fún àwọn èèyàn rẹ̀ tí ó sì fẹ́ kó àwọn èèyàn rẹ̀ àwọn ẹ̀yà tiẹ̀ tó fẹ́ kún ọ lọ sílẹ̀ ìrírí. Awólọ́wọ̀ fèsì wípé Babalọ́lá tó o bá sọ wípé òmìnira wa yóò padà dómìnira àwọn àgbà òmìnira yóò ṣùgbọ́n kò ní ṣojú rẹ̀ ẹ̀yìn rẹ̀ láti gba òmìnira. Káì òun yẹ aṣòro sọ bí ọ̀rọ̀ jáde lẹ́nu àwọn alágbára méjì àṣẹ sì tẹ̀lé. Nínú gbogbo àwọn ẹ̀yà tó ń bẹ nílẹ̀ yìí ìran Yorùbá ní bàbá mi ọ̀rọ̀ fi àṣẹ ọ̀rọ̀ sí lẹ́nu jùlọ. Ọ̀rọ̀ Awólọ́wọ̀ padà ṣẹ ọmọọṣẹ́ máa yọ Babalọ́lá lára nígbà tó di ọjọ́ ìkú èyí ọjọ́ Sunday ọjọ́ 26 oṣù keje ọdún 1959 26/07/1959 Ayọ̀délé Babalọ́lá jáde láyé o. Orílẹ̀-èdè Nàìjíríà sì gba òmìnira ní ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1960. Òmìnira Nàìjíríà kò mọ̀ sójú àpọ́sọ Ayọ̀délé Babalọ́lá gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Awólọ́wọ̀ tó sọ wípé Nàìjíríà gbòmìnira ṣùgbọ́n kò ní ṣojú Babalọ́lá. Kábíyèsí rí Ọlọ́run Olódùmarè ṣe ti wá rí wípé orí ìpìlẹ̀ tí òmìnira Nàìjíríà dúró lé lórí ọmọ kù díẹ̀ káàtó. Ìwé mọ́ sọ wípé pípèlè bá wá bàjẹ́ ẹgbọ́ ara wọn lọ́dọ̀ tó fẹ́ dá òyìnbó fún orílẹ̀-èdè yìí lómìnira o. Wọn ò mọ̀ tú ọ̀kùn lọ́rùn orílẹ̀-èdè yìí. Ìyẹn ẹjẹ́ mọ̀ ìpẹ́ títí di òní ó ní àwọn òyìnbó bìrìtì kó ni wọ́n sì tún darí wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló fi jẹ́ wípé ìlú tí àwọn òyìnbó bìrìtì kó tí wọ́n ń lù fún wa òun náà là ń jó sí lórílẹ̀-èdè yìí. Òyìnbó gbé ọ̀pá àṣẹ Nàìjíríà fún Tafawa Balewa lẹ́yìn tí ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ti ṣèjọba Nàìjíríà láti ọdún 1914 di September ọdún 1960. Nígbà tó pé ọdún 6 lẹ́yìn òmìnira Nàìjíríà àsọtẹ́lẹ̀ Apostle Ayọ̀délé Babalọ́lá náà wọ́n bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ àlọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wáṣímúṣẹ́ lẹ́yìn tó sì ń ṣẹlẹ̀ láti ọdún 1966 títí di òní. Òmìnira ọdún 1960 wá padà di òmìnira lẹ́yìn ọdún 6. Ó yá ká máa ṣí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 1966 títí di ọdún 2017. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni ó ṣe àfihàn lóòótọ́ wípé òmìnira ọdún 1960 ó ti padà dòmìnira. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wòlíì ní ọdún 1966 ológun àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà General Thomas Umaneke ó ṣèjọba Nàìjíríà láàrin ọjọ́ 16 oṣù kínní ọdún 1966 sí ọjọ́ 29 oṣù keje ọdún 1966. Wọ́n ní tẹ̀gbàjọba lọ́wọ́ rẹ̀ ó wọ́n sì tún rán sọ́ọ̀mù àrìmọ́bọ̀. General Yakubu Gowon òun náà má gbàjọba lọ́dún 1966 nígbà tó di ọdún 1967 tó di ọdún 10 gbáko tí Akíntọ́lá dábàá òmìnira Nàìjíríà. Ogun ńlá kan bẹ́ sílẹ̀, ogun abẹ́lé tá a tún lè pè lógun Biafra. Ogun ọ̀hún
sí ọdún 1970 ó yá ẹjẹ́ ń tàn mọ́lẹ̀ sí ohun tó mú kí orílẹ̀-èdè olómìnira Biafra forísọ́gbọ́n nígbà náà tí ìrìn àjò 50 ọjọ́ wọn ó wá padà di ìrìn àjò 50 ọdún. Ojoojúmọ́ ayé nìran Ìgbò òun náà ń sọ wípé ìkànnìran Yorùbá wípé àwọn ni wọ́n jẹ́ kí àwọn ṣe àṣeyọrí o lọ́dún 1967 lórí ọ̀rọ̀ Biafra. Ẹ wò ó nínú ọ̀rọ̀ kan tí Nnamdi Kanu sọ lórí ẹ̀rọ Biafra láìpẹ́ yìí ó ní àwọn ṣe tán o àní láti pa ẹnikẹ́ni run wípé Awólọ́wọ̀ òun ló gbàgbọ́dẹ̀ tí àwọn lọ́jọ́sí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà Ìgbò sì fi gbogbo lọ. Ẹ wò ó ẹni tó bá mọ Kánú rí ẹ lọ kìlọ̀ fún o ẹ lọ ṣàlàyé fún dáadáa o wípé ó lọ ṣe bí àgbéjẹ́ ẹ mọ́wọ́ o ẹ̀yin o tó ṣe bí àgbéjẹ́ ẹ mọ́wọ́. Èmi ò sọ wípé kíkà làbọ̀ mọ̀ sùn rárá o ṣùgbọ́n kọ́sẹ̀ tí mọ́ kí oríkì bàbá tèmi ni o ìran Yorùbá kọ́ ló kópa yín o lórí ìjà òmìnira Biafra kí Kánú mọ́ lọ ṣàṣìṣe o tọ́jú kù ṣe lájú náà tí Yorùbá fi sọ ìrìn àjò 50 ọjọ́ di 50 ọdún mọ́ wọn lọ́wọ́ ṣebí Ojukwu ti gba gbogbo ilẹ̀ Ìgbò fún ìran orílẹ̀-èdè Biafra Awólọ́wọ̀ rẹ̀ kẹ́ ó sì ń wòrán ó tó taṣà àgẹ̀rẹ̀ dé Benin tó jẹ́ ilẹ̀ Oòduà Awólọ́wọ̀ mà tó rẹ̀ kẹ́ Awólọ́wọ̀ sọ̀rọ̀ ó tún wòrán ọmọ tó gbàbẹ gbọ̀ngbà tó yá Ojukwu ọmọ taṣà àgẹ̀rẹ̀ ó wọ ìlú àrẹ̀ tí ó di ìpínlẹ̀ Oǹdó lónìí láti kọjú ìjà sí ìran Oòduà. Ẹ lọ béèrè lójú orí Ojukwu nǹkan tó ń wá lọ sí ọ̀rẹ́ ẹ wò nǹkan àlùmọ́nì kan bẹ tọ́jà wípé ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà wà lẹ́kùnjẹkùn òun ni wọ́n ti ṣàwárí rẹ̀ àlùmọ́nì yìí kò wọ́pọ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé o kò wọ́pọ̀ rárá ìwọ̀nba orílẹ̀-èdè péréte ló wà ẹ wò lára àwọn orílẹ̀-èdè tó wà orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ ní àwọn àlùmọ́nì ló mọ̀ pọ̀ sí orílẹ̀-èdè yìí ó jẹ́ ìkan pàtàkì lára àwọn orílẹ̀-èdè tó ní àwọn àlùmọ́nì tí wọ́n ń sọ nípa rẹ̀ yìí ìlú Oǹdó ẹ̀dín lọ́lọ́dúnmọ́rẹ́ bá bá mi ọ̀rọ̀ olóṣè ajé ọ̀lọ́jọ́ sí o Awólọ́wọ̀ sì ti rí ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ó sì fi ègún lé wípé ó di ìgbà tí ìran Yorùbá bá gbòmìnira kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ lórí ilẹ̀ náà torí pé ó ń di ọjọ́ ọ̀la ìran Oòduà ní gbogbo ọ̀nà òun làwọn tó mọ̀ gbà ó láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ yìí ṣùgbọ́n ègún àti èbí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò jẹ́ kí wọ́n ṣàṣeyọrí nǹkan tí Ojukwu wá bọ̀ wá sílẹ̀ Oǹdó lè yí o kí Awólọ́wọ̀ tó fún ìjọba Gowon láṣeyọrí ọ̀nà àbáyọ sí ogun Biafra tí àwọn ọmọ ogun ilẹ̀ Oòduà sì pàdé ogun Ojukwu ní ọ̀rẹ́ kí wọ́n tó wọnú Oǹdó. Tẹ́ ẹ bá ń gbọ́ àṣà ó lè kú ìjà ọ̀rẹ́ kì í ṣe rẹ́mọdé o ẹ bá mi sọ fún Kánú wípé Awólọ́wọ̀ àti ìran Yorùbá kọ́ ló dojú ogun Biafra bólẹ̀ o ìwà ẹ̀wọ́ra àti àìnítẹ̀lọ́rùn Ojukwu òun ló kó bá ìran Biafra lẹ́yìn ogun abẹ́lé Murtala gba ìjọba lọ́wọ́ Gowon tó sì bẹ̀rẹ̀ sí ní ìtukọ̀ orílẹ̀-èdè yìí ọjọ́ 13 oṣù kejì ọdún 1976 ni wọ́n ṣekú pa Murtala Olúṣẹ́gun Ọbásanjọ́ ọmọ gbàjọba lẹ́yìn ikú Murtala ó sì ní ológun àkọ́kọ́ tó gbé ìjọba sílẹ̀ fún alágbádá Ṣehu Ṣàgàrí ó mọ̀ ní Ọbásanjọ́ gbéjọba lé lọ́wọ́ ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1983 Major General Muhammadu Buhari àti Major General Babátúndé Díàgbọn wọ́n mọ̀ fipá gba ìjọba àwọn méjèèjì wọ̀nyí wọ́n fipá gba ìjọba o lọ́wọ́ Ṣehu Ṣàgàrí abẹ́òní bí òmìnira ọjọ́ kìíní àná ṣe wá padà di òmìnira gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Apọ́sù Ayọ̀délé Babalọ́lá Babangida ló yẹ àga níbi Muhammadu Buhari ó sì ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọmọ kan òun ò fẹ́ lọ́ntìẹ̀ ọdún 1993 òní gbogbo ọmọ orílẹ̀-èdè yìí òun láwọn ti lérò wípé ìyá parí wípé gbogbo pátápátá là á bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ayọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Hope 93 mọ̀ kárí gbogbo àgbáyé ìbò Abíọ́lá lọ́dún 1993 òun ló jẹ́ àkọ́kọ́ ọrú rẹ̀ lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ṣùgbọ́n Abíọ́lá jáwé olúborí o nínú ètò ìdìbò bàbá Kọ́lá Róyè ní o Abíọ́lá àmọ̀róyè jẹ tí wọ́n fi júwe ọ̀nà ọ̀run fún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ̀ sọ̀kan o wípé kíjọba ológun máa lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù sínú ogun Babangida must go àwọn tó jà fún ìjọba àwa ara wa lórílẹ̀-èdè yìí Nàìjíríà àwọn dà lónìí àwọn kan ti kú sátìmọ́lé àwọn kan sì wà láyé dòní tí àwọn mìíràn sì ti gbàsújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ohun tó dùn mí jù ni wípé àwọn tí ò bá wá jìjà fún ìjọba àwa ara wa aláwọn tí ò bá wá jà rárá tàn bá wá tiraka fún ìjọba àwa ara wa lórílẹ̀-èdè Nàìjíríà àwọn náà máa ń padà ṣèjọba lé wa lórí ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ pé
òṣèlú orílẹ̀ nàìjíríà tó ń bá wọn jìjàkadì lónìí ẹ ṣàkíyèsí pé bájá wọn ò bá rí kò ní gbó bágbó wọn ò bá sì rí kò ní kàn Gani Fáyèmí bẹ́ẹ̀ kọ́ lórí Ransome Kuti Ṣẹ́gun Máyégún àti àwọn mìíràn àwọn wọ̀nyí wọ́n mọ̀ léwájú táwọn sì ń tẹ̀lé wọn lẹ́yìn fún òmìnira kúrò lọ́wọ́ ìjọba ológun láì mọ̀ wípé òmìnira ẹlẹ́ẹ̀kejì tá a tún jà fún láàrin àwa ara wa yóò mọ̀ tó padà di òmìnira gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Apostle Ayọ̀délé Babalọ́lá ẹ̀nẹ́sọ́dẹ́kàn ní Babangida gbé ìjọba fún o ìjọba fìdí hẹ́ ló gbélé lọ́wọ́ Abacha gba ìjọba